TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. ètò láti fi mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pé a kú dédé àsìkò yìí o, àsìkò bójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ̀ ọdún bí bóun ló ti rí lọ́dọ̀ ti yín. Yorùbá ẹ jáde àkú oríire, ẹjẹ́ a máa kíra wa kú oríire. Jẹjẹ́ mọ̀ pé ẹ̀yin ará London ó yẹ ká fún yín ní gold medal. Ẹ̀ṣẹ̀ tó jẹ gbogbo ayé lójú, ẹ̀yà gbogbo ayé lẹ́nu. Ẹni tó rorí wípé káwọn organize birthday Ìgbòho sí London, káwọn dẹ̀ ṣe 1 million rally, ṣé rí gbogbo ẹ̀ tẹ́ jókòó ronú yẹn, mo pàtẹ́wọ́ fún yín. Ṣé mo reason? Yorùbá ti di pace setter. We have set the pace while others were following us. Bàbá mi Ìgbòho ọmọ Aládìkún, Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Téèyàn bá ní nǹkan tó rí he lọ́fẹ̀ẹ́, mo fọlọ́run búra kò ní mọyì ẹ̀. Ẹ̀yin ẹ jẹ́ kí nǹkan yẹn sọnù lọ́wọ́ ẹ̀, ìgbà yẹn ló máa wá mọ pàtàkì ẹ̀. Mo bí Ọlọ́run nínú ọlá Ọlọ́run lọ́run bó ṣe tó, kọ́lọ́run jọ̀ọ́ kó má jẹ́ ká mọyì Sunday Ìgbòho nílẹ̀ Yorùbá, kó má jẹ́ káwa mọyì ẹ̀, toríjọ́ tó bá kú la mọyì ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí Yorùbá sọ ni, wọ́n ní mo rẹgbẹ̀rún aṣọ, mo rẹgbẹ̀rún bàtà, lọ́jọ́ tá a bá ṣègbé ọmọ nìkan ní ó kù, pé bókànràn yẹn ọmọ ní kára. Ọmọ ní Sunday Ìgbòho, èèyàn ni. Ọ̀tọ̀ ni ọmọ, ọ̀tọ̀ ni ọmọ. Ọmọ pójọ́ ọmọ fún wa kọ́ o, àmọ́ ọmọ rẹ̀. Bàbá yọ̀gbọ́n lè jẹ́ ọmọ rẹ̀, ẹ̀gbọ́n yàn lè jẹ́ ọmọ rẹ̀. Kò dìgbà tí Ìgbòho bá tàn mọ́ wa kó tó jọmọ rẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá. Ọlọ́run kàn dìídì fi tọrẹ fún ilẹ̀ Yorùbá ni. Ẹ̀yin náà ẹ wò Òun àti bàbá Bàjí Akíntóyè, they are the two last men standing. Ẹ ṣáà jẹ́ ká máa ṣe dáadáa o. Gbogbo ẹ̀dá tó bá ti ń fi òótọ́ ọnú ṣe nǹkan, irú wọn nǹkan méjì máa bá wọn. Àkọ́kọ́ ni pàdáwọ́lé wọn máa yọrí sí rere. Ó lè fà, ó lè pẹ́, àmọ́ gbẹ̀yìn ẹ̀ máa padà dáa. Èsì ire dẹ̀ máa ń jáde nínú tán bá ń ṣe, torí pé èròǹgbà wọn dá lé lórí, wọ́n dẹ̀ fòótọ́ ọnú ṣe. Ẹlẹ́ẹ̀kejì ni pé irú àwọn ẹni bẹ́ẹ̀ nǹkan mẹ́ta máa ń ṣẹlẹ̀, ó tún máa ń ṣẹlẹ̀ sí wọn, kó dùn, kó pọ̀, kó pẹ́, ó máa ń ṣẹlẹ̀ sí wọn. Ẹ jẹ́ ká wo inú ìwé Bíbélì àti Kùránì, ẹ wo ìtàn àwọn ànábì Ọlọ́run tó lọ sọ sínú méjèèjì. Ẹ rí pé á dùn fún wọn, á pọ̀,
àwọn fúnra wọn lè má pẹ́ ṣùgbọ́n wọ́n á tó wá pẹ́. ẹ̀yin ọmọjọ́ tí Jésù ti kó lórí ilẹ̀, ẹ sọ fún mi ilẹ̀ ẹjọ́ kan tó mọ́ tí wọ́n dárúkọ Jésù. kódà ànábì Muhammad sallallahu alaihi wasallam tí Jésù ṣáájú ẹ̀dá yé, Ọlọ́run sọ nípa Jésù fánàbí. gbogbo bọ́n ṣe bí yẹ́ ṣe lóyún ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gbogbo Ọlọ́run tó rí ilé ìtẹ̀ fún. ìyẹn ló jẹ́ pé ó dùn ó pọ̀ pẹ́. táyé ò wá fi ní jáyé mọ́ láyé máa dárúkọ Jésù. ẹ gbàgbé òṣì tó ṣẹ̀ lọ nílẹ̀ Yorùbá ń sìn tí wọ́n fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ wọn lára. ẹrú Jésù ní ẹrú màmá ní gbogbo òṣì táwọn èèyàn ṣẹ̀ bẹ̀rẹ̀ gbàgbé rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn. orúkọ yìí ò ní parẹ́ táyé máa fi parẹ́. Jésù torí pé iṣẹ́ tọ́lọ́run wọn kó wá ṣe láyé ó ti jẹ́, ó dẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀mí òdodo. ẹ jẹ́ ká wá lọ tàwa mùsùlùmí. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí irú ìbàjẹ́ táyé lè ṣe sí tó, kò sí rọ́tán lè pamọ́ tó, kò sí irú bọ́n ṣe lè sọ̀rọ̀ ẹ̀ tó. ìyẹn ò ní káwọn ọmọlẹ́yìn ẹ̀ dínkù. ẹni Ọlọ́run sọ pé kò ní ta rẹ̀ wà lùjọ náà ló máa yà dànù. orúkọ yìí ò lè parẹ́ táyé máa fi parẹ́. torí pé nígbàtí gbogbo wọn yẹn wà láyé, wọ́n lóòótọ́ ọnú, wọ́n dẹ̀ ṣiṣẹ́ tó lọ rán wọn, tìyàtìyà tí wọ́n jẹ wọn yẹ wọn gbò. ẹ wo Moses, ẹ wo ọdún tó ti kúrò lórí ilẹ̀, ẹ wo borúkọ ẹ̀ ṣiṣẹ́ kù. ẹ̀yin ẹ wá wo gbogbo àwọn tí wọ́n takù wọn, tí wọ́n bá wọn ta kọ̀rọ̀gbọ̀n, ṣé wọ́n lẹ́yìn? wọ́n ń pè nìkan ní Abraha nígbà ayé Ànábì sallallahu alaihi wasallam. ó lóun fẹ́ lọ wó Kàbà, erin lógún, erin kò gún ẹṣin, erin lógún. òkúta tí wọ́n lè sọ tán lè sọ lú ọmọ òkókó tọmọ òkókó máa mọ̀ pé tó máa fi mọ̀ pọ́ ọ̀sọ̀ kan lòun, bẹ́ẹ̀ sọ òkúta yẹn lú ọmọ òkókó kò lè mọ̀ pọ́ sọ kankan lòun. irú ẹ̀ lọ́lọ́ ní káwọn ẹyẹ àbábílà lọ fẹ́ lu gbé kiri, kọ́ lọ fẹ́ lu gbé wánú náà jáàná mọ̀ kó máa sọ sí wọn láwùjẹ. àwọn tó gun erin báwo làwọn bọ́n ṣe tó? térin yẹn ni wọ́n jóná. Kùránì sọ pé wọ́n dàbí koríko àjẹkù koríko. kí nìdí? nítorí pé gbogbo àwọn tá à ń dárúkọ yìí, ẹni tó rán wọn níṣẹ́ lọ́lọ́run, iṣẹ́ tán sì gbé dání níṣẹ́ Ọlọ́run, wọ́n sì ń fẹ̀mí òdodo jẹ pẹ̀lú àtakò àti ìyà táwọn èèyàn fi jẹ wọ́n, wọn ò bójú ẹ̀yìn. òun ló ṣe jẹ́ kí èmi tẹ̀lé Ìgbòho, ló ṣe jẹ́ kí n nígbàgbọ́ nínú mission Sunday Ìgbòho, ló ṣe jẹ́ kí n nígbàgbọ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé dìde sí ìran Yorùbá láti gba ìran Yorùbá kúrò ní oko ẹrú ni. nígbàtí àwọn Israelite, àwọn ọmọ Bani Israel, tí ìyà yẹn dojú ẹ̀ fún wọn, tọ́lọ́run rí pé ò gbọ́, ìyà yẹn ti ń jẹ àwọn èèyàn mi jù, kí lọ́lọ́run ṣe? Ọlọ́run gbé Moses ó gbé dìde láàrin wọn, ó yá lọ gba àwọn aráàlú ẹlẹ̀. wọ́n rèé ọba àgbà yẹn ní kò ní wá sáyé. ẹ wo gbogbo tó rọ̀ mọ́tàn Musa, 124,000 ọkùnrin ni wọ́n pa nítorí kí Musa nìkan má wáyé. nígbàtí wọ́n tún wá sọ fún Namurud pé Musa ti wáyé o, Fìràhùn wọ́n sọ fún Fìràhùn pé Musa ti wáyé o, wọ́n ti lóyún ọ̀ ti bí o, wọ́n ti bí ó ní ẹ ọkùnrin dẹ̀ ló ní ẹ olóyá, gbogbo ọkùnrin tí Israelite bá bí ẹ lọ máa pa gbogbo wọn. òun tó pàṣẹ torí pọ́lọ́ ń fẹ́ kó wáyé, torí pọ́lọ́ ń fẹ́ kó jẹ́ pé Musa ń tó ń fẹ́ kó ṣe ó máa ṣe. Ọlọ́run tún wá pa Fìràhùn láṣẹ pé ṣé ó fẹ́ kó wáyé, ààfin ẹni wọ́n ti máa wá tọ́ dàgbà, kódà ìwọ ni wọ́n máa sanwó ọyàn ẹ̀. gbogbo ẹ̀ tó lọ ń bá rán níṣẹ́, tí gbogbo ayé bá ti wá sọ pé àwọn máa takò ẹ̀, bọ́lọ́ ń ṣe máa mú yẹpẹrẹ bá wọn nìyẹn o. àwọn ni wọ́n máa wá jẹ́ last man standing. àwọn ni wọ́n máa jẹ́ last man standing. bẹ́ẹ̀ gan ló ṣe rí fún Sunday Igboho. ẹ wo àwọn ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run tá a sọ yìí, kò sí ilé ìkéyìí
tí ò ṣàṣeyọrí inú wọn. Iṣẹ́ tó lọ rán wọn Ọlọ́run á jẹ́ kan parí ẹ̀ irrespective of gbogbo ọwọ́ táwọn èèyàn bá gbé. Kò sírú wàhálà táwọn ayé lè dìde kí wọ́n gbé Ọlọ́run ṣá máa mú wọn jẹrí. Ẹ wá mọ wàhálà tó dojúkọ Sunday Igboho, Dúpẹ́ Onítìrì ìyẹn gbé tiẹ̀ dìde, Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn gbé tiẹ̀ dìde, Buhari àtàwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n gbé tí wọ́n dìde lórí ẹnìkan ṣoṣo lórí Igboho nìkan. Ṣùgbọ́n Gologini lẹ́dìyẹ ń tó kó èsìsì bọ̀, èsìsì tó jẹ́ tọkùnrin tí èèyàn àgbàlagbà bá lù wàhálà dé bá, àmọ́ Gologini báyìí ẹdìyẹ adẹ̀ lọ adẹ̀bọ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí fún Igboho. Ládùúrú gbogbo ìyà tó fi jẹ́, ládùúrú gbogbo ọ̀nà tó gbà Ọlọ́run kò yọ nítorí pé Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Ẹ wá wo tẹ́yìn ará London, ọ̀dọ́ mo gbọ́ from a reliable source pé kì í ṣe àwọn London nìkan, kì í ṣe UK nìkan náà organize kì níyẹn ó involve gbogbo Yorùbá in diaspora. Wọ́n ló ní kálukú ló yan delegate torí mi ò sí níbẹ̀, n tí ìbàdẹ̀ sí níbẹ̀ mi kì í máa mọ̀ sọ. Bẹ́ẹ̀ tí mo fojú rí ni pé mo sáré pé ròyìn pọ̀ kọjá bẹ́ẹ̀ àti ìṣerúra níbẹ̀ rí. Ìgbòho fúnra rẹ̀ wá dúró, gbogbo ayé wá rí. Ǹjẹ́ mọ̀ pé in tó ṣẹlẹ̀ yẹn ti dá wàhálà lẹ̀? Confirm. In tó ṣẹlẹ̀ wẹ̀rẹ́ yẹn Yibo tí kí Ahusa ti ń sunkún. Màá gbé méjèèjì wá, màá gbé fact méjèèjì wá kẹ́ lè gbọ́. Yibo ti ń pariwo fúnra wọn pé sórí yí pé ẹwọ tí yóò bá dánwò, because the whole world lórí tó ṣẹlẹ̀ yẹn, the awareness was well created and the message was well delivered, well organized program, no inch, no damage, no injury. Wọ́n disturb anybody, ìlú kankan wọn bàjẹ́, wọn fọ́n kankan, kódà ìjọba UK gan kò lè sọ pé blemish báyìí ni mo rí lára wọn, to the extent that ó tún gbà wọ́n láyè láti wá deliver message pé ẹ wá tú wa ká o. They did everything peacefully. Kò sí pọ́lọ́pàá ń domi gbóná sí wọn lára, kò sí pé wọ́n lọ dènà dè wọ́n bì kan, wọ́n yan yín kánísítà sí wọn lójú, wọ́n tẹ tear gas sí wọn lójú. Kò sí yẹn bẹ́ẹ̀ o. Nigeria we supposed to learn. Tó bá sọ pé ìlú tó observe freedom of speech, fundamental human rights, mo gbé fún UK, mo gbé fáwọn advanced countries yẹn. Kí náà tó pè ní respect of fundamental human rights tó ju tó ṣẹlẹ̀ yẹn lọ. Now n tí mo tún ṣe padà sí area yẹn ni pé àti Sunday Igboho àti gbogbo ẹ̀yin tẹ́ organize kìíní yẹn ẹ ti set pace táwọn others ti ń follow by. Regions méjì ní tẹ́ ṣe wẹ́rẹ́ yẹn ti dá wàhálà lẹ̀. Ẹ jẹ́ ká wàhálà àkọ́kọ́, màá wá fi fídíò ẹlẹ́ẹ̀kejì fún wa ká ẹ rí wò. Wàhálà àkọ́kọ́ tó dálẹ̀ ni pé láàárín àwọn Yibo wọ́n ti gbaná jẹ gidi láti ìgbà tán ti wo clip yẹn. Wọ́n ti mọ̀ lápọn ara wọn pé kò sáníà ní Yorùbá ti lọ. Orí ọmọdé orí àgbà a máa dá gbogbo ẹ̀yin tẹ́ organize program yẹn a máa dá yín láre. Alẹ́ ní kú kékeré, ẹ ní ṣọ̀fọ̀ ọmọ, ẹ ní ṣòfò, gbogbo owó tẹ́ ná gbogbo ẹ tó náwó sí àdápadà lékún ló máa dá padà fún yín. Gbogbo wàhálà yín ò wà ní já sásán torí pé ẹ ti dùn gbogbo Yorùbá nú, ẹ ti fún gbogbo Yorùbá ní hope, to the extent that the whole world ló ti rí pé yes ìran kan wà tó jẹ́ Yorùbá. The whole world ló ti mọ̀ pé ìran kan wà tó wà very peaceful, tí wọ́n dẹ̀ ń pèpè fún agitation of their country in a very peaceful manner. Intan sọ pé kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yìí. Àwa kì í ṣe oníjà, a kì í ṣe oníjàgídíjàgan.
ẹ wo rally tán ṣe yẹn wọ́n tún kọrin wọ́n tún jó. That was how Igboho started in Nigeria. Ṣùgbọ́n bó ṣe kọrin tán jó yẹn it delivers a biggest message. The whole foreign countries ló ń wò pé yes ó deliver message ju ká máa wà violent lọ, ká máa bà kan jẹ́, ká máa fọ́ orí àwọn èèyàn, wọ́n máa fọ́ mọ́tò, ká máa yìnbọn pa àwọn èèyàn, ká ní káwọn èèyàn stay at home dọ́dọ̀dọ́dọ̀ if you don't obey we kill you. Kò sí kankan, kò sí message kankan tó fẹ́ mú wájú pé wọ́n á rí wa as violent people. They will see us as thug. Wọ́n á rí wa bí agbésùnmọ̀mí. Whereas wọ́n tọ́ àwa dáadáa, wọ́n wò wá ní ilé ọgbọ́n, wọ́n tọ́ wa nílé ọgbọ́n, wọ́n wò wá dàgbà nílé ìmọ̀ràn. Ìran Yorùbá, ìran kan nínú ìran Nàìjíríà ni tó ní respect gidi. Ìran tẹ̀gbọ́n tó ti ń respect àbúrò, tábúrò ti ń pẹ̀gbọ́n ẹ̀ ní bọ̀dá mi àti mi. Ìran Yorùbá nìkan ló ní lọ́wọ́. Ṣé Yibo ni? Ṣé Ahusa ni? Rárá o. Bọ̀dá mi lágbájá, àǹtí mi lágbájá, ọmọ ìyá bàbá. Ó ti ń dà pé torí pé kìí ṣẹgbẹ́. Kódà kó fọdún kan jù lọ. Tó bá tó stage kan tó ń pera wọn lórúkọ, bá tó stage kan yẹ́ ló máa kọ́ máa kọ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ tó ṣẹgbẹ́ ẹ̀ ni. Ìran Yorùbá nìkan ló ní slang yẹn. Àwa set pace. Àwa ṣe nǹkan peacefully. Gbogbo ayé wa ń wò wá ní ìsìn. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yibo. Lórí rally wẹ́rẹ́ tí wọ́n ṣe yẹn àti lórí activities Sunday Igboho bí gbogbo ayé ṣe ń yìn bó ṣe dá wàhálà lẹ́lẹ̀ Yibo. Oore ẹ̀jẹ̀ ẹ̀ka fún wa. Yoruba nation. Igboho submitted petition without threats. Nnamdi Kanu's brother tackles Igbo politicians. Ṣé ti gbọ́? Headline yẹn nìyẹn. Nnamdi Kanu's brother tackles Igbo politician. Ọ̀rọ̀ yẹn wá rí. Kanunta, brother to Nnamdi Kanu, leader of the indigenous peoples of Biafra, IPOB, has criticized southeastern politicians following freedom fighter Sunday Igboho's petition for Yoruba nation submitted to the Prime Minister of the United Kingdom, UK, Keir Starmer. He said Igboho submitted the petition for the Yoruba nation to the United Kingdom Prime Minister without any threat at all. Kanunta lamented that while Igboho is pushing for Yoruba nation, Southeast politicians are busy kidnapping Biafran youths in collaboration with the Nigerian Army and the Department of State Services DSS. Posting on X, he wrote, Sunday Igboho submits petition to United Kingdom Prime Minister to consider Yoruba nation agitation without any threat at all. But Southeast politicians are busy kidnapping Biafran youths in collaboration with at HQ Nigeria Army and HQ official DSS NG for demanding same free Nnamdi Kanu now. Igboho has submitted the petition to Starmer to consider the creations of Yoruba nation. Igboho was said to have submitted the petitions on behalf of Professor Adebanji Akintoye, the leader of the Yoruba Nations movement. The movement is seeking the immediate interventions of the United Kingdom Prime Minister and his government in their agitation to set up a country that will be predominantly owned by the Yorubas. Ṣé ti gbọ́ báyìí? Ṣé ti gbọ́ báyìí? Ó ti dá wàhálà lẹ́sọ̀dọ̀ tí wọ́n rí orí wọn wú, wọ́n rí ìbànújẹ́ dé bá wọn pé ìlú ló ṣe sùúrù tó báyìí, ìlú ni ò sí wàhálà ń bẹ tó báyìí, ni wọ́n fi làákàyè ṣe nǹkan báyìí.
ṣé ẹ rí tí mò ń pariwo látijọ́ ìlú ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ìfọwọ́sowọ́pọ̀ kò sẹ́ni tó máa fi ọwọ́ kan fọ aṣọ táṣọ náà máa mọ́ àfi kájọ fi àgbáríjọ ọwọ́ báyìí kájọ fi fọ̀ báyìí lọ́wọ́ yẹn máa mọ́. ṣé ń gba gbogbo Yorùbá parapọ̀ nísìn solution wà bí ó sì ṣé solution wà bí kò sí èsì yọ jáde àbí kò yọ odindi Prime Minister United Kingdom àwọn wèrè kan sá pamọ́ Igboho illiterate ni Igboho kàwé kó kàwé ẹni fáwọn Ọlọ́run ló máa ránṣẹ́ sẹ́ni ògbóbe ni ó ní ẹni Ọlọ́run fẹ́ lọ Ọlọ́run yàn o káyé màmá pa ẹni Ọlọ́run fẹ́ ló yàn ìbá má kàwé lára àwọn ànábì Ọlọ́run wà tí ó kà kankan ànábì wa mọ́ sallallahu alaihi wasallam nọbí yù mí ni ànábì tí ò mọ anything tí ó kà kankan kódà ń gbà tí málẹ̀ká máa kọ́ wá jíṣẹ́ fún ìkìrọ̀ ló kọ́ fi bẹ̀ ó ní ká ó ní máa lè kìrọ̀ kí ni kí n kà ẹbí ò mọ̀ kankan ìyẹn ṣẹ̀ wá sọ fún máa kà lórúkọ Ọlọ́run ẹ̀ ìmọ̀ wá dé sáré ó so mọ́ báyìí ló pọ̀ ìmọ̀ yẹn sí lára yes kó náà tó máa kà ẹni Ọlọ́run bá fẹ́ ránṣẹ́ Ọlọ́run sọnù Kùránì pé máa fún wọn látara ìmọ̀ ẹ̀mí Ọlọ́run ẹ máa wò gbòó kí president Amẹ́ríkà dé Ìgbòho máa àdírẹ́sì ẹ̀ tíyẹn á dẹ̀ gbọ́yé ẹ̀yin jókòó síbẹ̀ kẹ́ máa kílẹ̀ mu professor mo ka professor mo kẹ́ HhD mo ka PhD yìí tẹ̀ wá kà kílẹ̀ fi ìwúlò yín dà fúnlẹ̀ Yorùbá ẹ wo bí ọmọ aládìkún lọ ṣé gbórin tọkọ tẹ̀lé fẹ́lẹ́ ni ó máa fẹ́ fẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíá o Yorùbá nation fẹ́lẹ́ ẹ jókòó síbẹ̀ kẹ́ ni wọ́n ń ṣèrànù ibi ẹwà lẹ́ẹ̀tì ráṣèyí lẹ́ẹ̀tì rí pé béèrè ẹjẹ́ máa pariwo gàrí di 10,000 ráìsì di 2 million orí ẹ̀ lè máa wà tí gbogbo nǹkan máa fi sẹ́tù fáwà. So dáadáa káwọn èèyàn ṣe ó lè rí yẹn o ní Yibo tí ń fi yín kọ̀ǹpíà yẹn kò ní yà wá lẹ́nu pé Fúlàní náà tó bẹ̀rẹ̀ tiwọn àwọn Fúlàní náà tó fohùn burúkú lẹ̀ fún Tinubu ṣé rí kíní kan wà fún àwọn northerners mo fọlọ́ọ̀ búra bá a ṣiṣẹ́ jọ wà yìí ó dùn mọ́ wọn tó torí pé àwa la jẹ́ shield àwa ni agbèjò fún wọn nínú òjò ẹ̀yẹ́ máa wo inú òjò téèyàn bá lọ́mbrẹ́là tó tóbi gan á dẹ̀ máa rìn inú ẹ̀ bá kò rẹ̀ dé sí wàhálà aṣọ ẹ̀kọ́ kò ní tutù àwa làwa ní Yorùbá lójó ọ̀mbrẹ́là fáwọn táwọn fi ń gbé òjò bí Yorùbá yẹn bá wá kúrò kò yàtọ̀ sí pé gbọ̀ ọ̀mbrẹ́là lọ́wọ́ ẹni tó jò ń pa ọ́ tó ń bà wọ́n lẹ́rù nìyẹn. So as soon as tí wọ́n rí pé nǹkan yẹn ṣẹlẹ̀ ní UK wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ohùn lẹ̀ pé Nàìjíríà àtẹ̀jẹ́ mọ́ àwa náà jẹ mọ́ ẹ̀kọ́ tún táwọn Yorùbá ń pa ó ti ń ká wọn lára wọ́n ti ń rí pé kò sọ̀gbọ́n ẹ̀ a lè máa wò kẹ́ ẹ̀ máa yàn wá mẹ́bọ́ lù wá a lè máa wò kí Fúlàní máa fi wá lánu lójoojúmọ́ àfikà àwọn kan bí mi gbà kan bí 2 months ago nígbà tẹ́ni dúpẹ́ ṣe kinní kan ó dà gbèsè ìwọ wá ní Ìgbòho yín wá gbé ṣé dídákẹ́ tó dákẹ́ síbẹ̀ yẹn ìgbẹ́ ti rí pé you see àwọn tó lọ ń bá rán níṣẹ́ máa ń ní làákàyè ni àwọn tó lọ máa rán níṣẹ́ wọ́n kì í gbégbèsè pàfi títọ́sọ́nà Ọlọ́run bá dé wá bá wọn ọlọ́sọ́nù Kùránì pé òjíṣẹ́ tẹ́ rí yẹn tá a rán sí yàrá ṣàṣàlà kò ní sọ ìfẹ́ nú àyàfi ń táwa Ọlọ́run bá ní kó sọ ntọ́lọ́run bá ní kó sọ ló máa sọ tí wà yóò bá dé kò ní sọ̀rọ̀ tí ìtọ́sọ́nà Ọlọ́run ò bá ti dé àwọn tọ́lọ́run bá ránṣẹ́ kì í gbégbèsè àmẹ́ni bá ń dáṣe tiẹ̀ lọ́wọ́ rẹ̀ ìtọ́sọ́nà Ọlọ́run máa ń jìnà sírú wọn ni ló ṣẹlẹ̀ tẹ́ẹ̀rí yẹn pẹ̀lú Dúpẹ́ Olóòpùrọ̀ àti bàbá yín Kakó Òfò
ẹ ti rí gbèsè wọn pé gbèsè kówó yọ sí wọn lápò ni ṣé Ìgbòho ń wówó ni ṣó sọ pé òun tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ bá fún owó ọ̀tẹ̀ ò tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ ẹni bá fún owó ọ̀tẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí tó ń ṣe nílùú yìí ká máa fún ní 1 mílíọ̀nù lóṣù ẹnì kọ̀ọ̀kan ó ka oṣù ó jù bẹ́ẹ̀ lọ ṣé yàtọ̀ lọ jẹ ní bẹ̀nẹ̀ ní ká sọ gbogbo àwọn tó bá dẹ̀ ń jà nítorí ìran wọn Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí wọn gan àní kòkòrò èèrà Ọlọ́run fún ní súrà nínú Quran súràtù Namli kí ló ṣe o kò fẹ́ kí Sulaiman Solomon kò fẹ́ kó tẹ gbogbo àwọn tó kù pa ó ti rí pé èèrà ni wọ́n ó dẹ̀ ti rí pé Sulaiman bó ṣe rí kò ní mọ̀ ó wá pe àwọn tó kù ẹ̀ pé ẹ wọnú kòtò Sulaiman àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ tí ń bọ̀ wọ́n á tẹ̀yìn pa wọn ò ní mọ̀ pé exist ọwọ́ kó sèfù run ẹ̀yẹn ọlọ́dẹ̀ ṣerúkọ ẹ̀kú ní Quran kódò fún ní súràtù Namli which means inú Ọlọ́run máa ń dùn sáwọn tó bá ń prevent ìlú wọn kúrò níbi ikú gbígbóná lẹ́ṣẹ̀ rí tí ìrànlọ́wọ́ Ọlọ́run sì ṣe bá Ìgbòho torí pé ó fi ẹ̀mí òdodo ṣe torí pé ó ṣe tẹ̀mítẹ̀mí ó dẹ̀ ṣe torí Ọlọ́run kò dẹ̀ sí ìkankan tó ṣe paṣíá sí mi ò tí ì rírí ibikíbi tí Ìgbòho dúró sí tó bú Muslim bókọ̀rọ̀ yẹn wọ́n máa mùsùlùmí tó wà convince pé Muslim ni máa yìí wọ́n máa mùsùlùmí kan bẹ́ẹ̀ tí wọ́n bá mi jiyàn pa ní Muslim ní kìí ṣe Muslim Christian ni tó bá dẹ̀ jẹ́ pé ó ní ti Christianity náà lẹ ti bá ó máa ṣe níṣe wípé Christian wà mọ̀ para àwọn ni kò bá jẹ́ lẹ́sìn kan àgbáyé láyé ni tójú oníṣẹ̀ṣe ẹ̀rí pé bò wá sọ̀rọ̀ tùbínùbí quality àwọn ànábì Ọlọ́run nìyẹn àwọn kì í discriminate Quran sọ pé láàrin gbogbo ànábì Ọlọ́run kò sí yàtọ̀ nú wọn ẹ má yà wọ́n sọ́tọ̀ Quran pa wá láṣẹ bẹ́ẹ̀ gbogbo ànábì Ọlọ́run they are equal ẹ má yà wọ́n o ikú ga jù kan lọ o bẹ́ẹ̀ náà ni ẹni bá ti wá jẹ́ tó ní quality àwọn ànábì Ọlọ́run kò ní ya ìkan sọ́tọ̀ torí ẹ má gbogbo àwọn tó láwọn pírísẹ́ńtà Yorùbá nation tí wọ́n máa ń takú ẹ̀sìn kan máa kọ́ máa wò wọ́n báyìí oníkálùkù yín rí Ìgbòho ẹ̀ sọ̀rọ̀ Ìgbòho ni ẹ̀ fìwà jọ rárá torí Ìgbòho kì í ta ẹ̀sìn kan gbogbo ẹ̀sìn ẹni bá fẹ́ kó òyàn jọ máa ń kó òyàn mọ́ra ni ó ní quality Ìgbòho tí mo rí lára ẹ̀ kò ta ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn ó wà lọ́dọ̀ ẹ̀ ó ń bá mùsùlùmí ṣe ó ń bá kìrìsìtẹ́nì ṣe ó ń bá láwo ṣe kò sẹ́ni tí ò bá ṣe and that is a good quality of a good leader. ẹ̀rí gbogbo àwọn tó jókòó tó ń fún jambla àwọn kan tiẹ̀ wà ìṣubú mùsùlùmí náà ń wájú káwọn àfáà ìbáwọn àfáà ṣe ń ṣiṣe ìyẹn náà àwọn 50% máa wo wọn bá òkú sì tó kàn mí àwọn kan dẹ̀ wà kó bàjẹ́ fún Christianity ni wọ́n jókòó tì máa bá wo wọn báyìí àwọn kan wò oníṣẹ̀ṣe náà takù bó bá ṣe mú oníkálùkù ni kó ṣe ṣèjọba ẹ̀ bọ̀ṣẹ́ rẹ̀ ń tẹ́mi sí ń wò níwájú yẹn tí í ṣe Ìgbòho yẹn lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ni o lórí ọ̀rọ̀ ìgbésí ayé mi Ọlọ́run àtànábì ẹ̀ mo gbé síwájú àmọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí mo gbé Ìgbòho síwájú mò ń wò nígbà tí Ìgbòho bá yí ẹ̀gẹ̀rẹ̀ báyìí dọ́ ẹ̀rìn mi náà ní bá wọn ṣe mọ́ ní sọ́pọ̀tì wọn mọ́ ìjọ tí n bá rí tàbí mo gbọ́ pé Ìgbòho bú ẹ̀sìn kan ìjọ ẹ̀ ni màá yà kó nínú gbìyànjú ni màá yà kó nínú ọ̀rọ̀ oní Yorùbá nation dé but tí Ìgbòho bá sì stand tó sì ń ṣe bó ṣe ń ṣe yìí tí ò ta kẹ́nikẹ́ni tí ò ta kẹ̀sìn kankan tó sáṣì ń ṣe bó ṣe hùn bọ́ lọ ṣe rán irú ẹni bẹ́ẹ̀ Ìgbòho sì ń convince mi wípé ẹni Ọlọ́run lòun kì í ṣe kó sọ̀rọ̀ ìwà ẹ̀ tí mò ń rí yẹn ó sì torí pé mo mọ quality àwọn ànábì Ọlọ́run kéwù tèmi débẹ̀ mo rí i pé quality àwọn ànábì Ọlọ́run quality tí kì í discriminate ni alánàbí pa wá láṣẹ pé ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn o kán bá má bú ẹ̀sìn yín bí tí ìrìbí tí Ìgbòho ti bú ẹ̀sìn kan rí bókọ̀rọ̀ yẹn bàbá mi àwọn bàbá wa àwọn àǹtí wa very good quality
gbogbo àtàwọn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń dáṣe ètò ń wà òyìnbó lọ́pọ̀lọpọ̀ wá ń pa owó tá a fẹ́ pa nídìí tá à ń sọ là wá mi ì tí rẹ̀ tó dàbí Ìgbòho tó ń kọ́pì ẹ̀ mi ì tí rí ẹni bá kọ́pì ẹ̀ kò ní sí tó kàn pẹ̀lú ẹ̀sìn a tún fi ìwà wa invite àwọn èèyàn sínú Yorùbá nation yẹn ẹ ní jẹ́ káwọn èèyàn ní iota of doubt pé tá a bá jọyìn wọn tán bá gba Yorùbá nation yẹn wọn ò ní jẹ́ ráyè ṣẹ̀sìn mi ìwà tọ́pọ̀lọpọ̀ yín ń wù lórí program yín nìyẹn nípa ìmọ̀ àtàkẹ̀sìn kan of which kò sẹ́ni tó ràn yín iṣẹ́ gbogbo ẹ̀sìn la pè sínú Yorùbá nation torí gbogbo ẹ̀ ló wà nílẹ̀ Yorùbá kò sẹ́sìn tí ò sí nílẹ̀ Yorùbá ó dẹ̀ ní Ìgbòho tó jó lórí àti bàbá Bánjí Akíntóyè tó jó lórí ó lè mi rí lára wọn lèmi náà ṣiṣẹ́ dúró gbogbo quality àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run bá pè ránṣẹ́ ó dẹ̀ lè má jà ànábì ẹ jẹ́ ká sọ pé ìránṣẹ́ Ọlọ́run àwọn tọ́lọ́run bá ránṣẹ́ torí àwọn kan wà ní Kùránì tó kì í ṣe tí wọ́n ń ṣànábì ṣùgbọ́n tó jọ Ọlọ́run rán wọn ṣẹ́ tó gba àwọn tọ́lọ́run bá ránṣẹ́ Ọlọ́run máa ń fún wọn quality kan quality ìgbàmọ́ra wọ́n máa ń nígbàmọ́ra látọ̀dọ̀ àwọn èèyàn torí pé wọ́n máa ń rátakò látọ̀dọ̀ àwọn èèyàn wọn dẹ̀ ní àwọn ìran wọn dẹ̀ ní mọ́ àtakò tán ṣe fún Musa tán táwọn ọba ní Ísírẹ́lì ṣe fún Musa ó tó stage kan pẹ̀lú gbogbo ìyanu tán ti rí tán wà convince pọ̀lọ́hun kan wà lẹ́yìn Musa lóòótọ́ nígbà tán débi òkun ìgbàgbọ́ wọn sọnù wọ́n bẹ̀rẹ̀ sí ní blame ẹ̀ tí ó tọ́ ẹ sìn kò bá ti fi wálẹ̀ kí fìdíhàn máa pa wá kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ló ń pa wá tẹ́lẹ̀ nísìnyí á pa wá pọ̀ bí ni kí ni Musa sọ fún wọn lẹ́ẹ̀ má wọ̀rí Ọlọ́run tí mò ń sìn wá pẹ̀lú mi ọ̀rọ̀ yẹn dùn mọ́ Ọlọ́run débi pé ó sọ fún Musa pé yá náà páyẹ̀ sómi òkun dẹ̀ pín tán gbọ́rí inú tàn ọmọ aráyé kì í rí di òkun kì í rí di ọ̀sà Musa rí di òkun rí di ọ̀sà àwọn ará ẹ̀ tún kọjá nídìí òkun wọn kọjá ní ọ̀sà òkun pín nítorí tiẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ẹni Ọlọ́run pè ránṣẹ́ wọ́n máa ní unique quality tó máa wà outstand sí gbogbo àwọn tó kù wọn kì í ní ìgbéraga wọ́n máa ń ní faradà wọ́n dẹ̀ máa ń ní ìfẹ́ gbogbo qualities yẹn wà lára àwọn bàbá yẹn méjèèjì àti Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè Ìgbòho máa nífẹ̀ẹ́ ọmọ Yorùbá o ìfẹ́ yẹn máa bu ayé ọ máa pọ̀ o ìbẹ̀rù bójó Ọlọ́run máa ń mọ̀ọ́mọ̀ dá sí ìbẹ̀rù àwọn tọ́lọ́run bá ránṣẹ́ Ọlọ́run máa ń dá sí gbà ìyá àwọn ọ̀tá wọn tán bá lókun bí tán máa gbà àwọn ọ̀tá wọn kì í dẹ́ padà lẹ́yìn ẹmọdún tí Ọlọ́run ti mú Fìràhùn bomi ẹmọdún tí Musa tó kú Musa padà jẹ́ last man standing ó padà lẹ́yìn Fìràhùn ò lẹ́yìn Kárùn ńkọ́ Kárùn tó parọ́ mọ́ tó lálì Musa alayhi salam Musa dẹ̀ ló bẹ lọ́wọ́ fún tó fi dolówó Ọlọ́run wá ní sọ fún pé kó máa san ìdá mẹ́wàá kó máa san tax ìyẹn bá sọ fún ó ní Musa ó lè ní ẹ̀ ó fẹ́ fowó wa dolówó ẹni bá dẹ̀ kó lòlò máa ń bínú Musa bá sọ pé èmi towó ẹ̀ máa wọlẹ̀ wọ́n ló ṣe wọlẹ̀ dọ́là láti ayé Musa quality yẹn wà lára Sunday Igboho ló jẹ́ kí mi ṣe sùúrù kí n nífẹ̀ẹ́ ó wá ṣe tó yẹn ní last week tó lọ yìí káwọn Yibo lásán yẹn ó wá ká ọ̀nà kanas ṣẹ̀bí nípe mú yín bá yín sọ̀rọ̀ yìí tákù kéékèèké náà tákù Tinubu tẹ́lẹ̀ wọ́n ti wá jáde tọmọtọmọ wọn àwọn ọmọ wọn ti wá jáde ń sìn tó ti wá ń fohùn burúkú lẹ̀ fún Tinubu wọ́n ti wá tákù ẹ̀ gidi bíkọ́sì tó ń ṣẹlẹ̀ yẹn bà wọ́n lẹ́rù pé bí o bá jẹ́ bọ́rọ̀ yìí bọ̀ yìí a máa ń pè ní ọ̀wẹ̀ ó máa ń láàárọ̀ nù
ọwọ́ ẹ lápẹtẹ́lẹ̀ ò ti ń di àrò o bá mi gbé ìtọ́mọ Haúsá yẹn sọ sí. What structure can we? This is the message that the northern elders don't want their youth to hear. But this northern youth don't come outside. Go explain that even Gowon that is fought the war today are regretting why they didn't fight to keep Nigeria together. Everyone in Nigeria need to wake up. This message is coming from the northern youth. Tinubu don't want you people to hear this, and the northern elder don't want the north to hear this message. But we will share the video until all the whole northern youth hear this message from their brother. Please, I will leave you to watch the video. Don't forget to see there for Blabbergist, and as you watch them, they share the message. The country, the people are growing. We are having large numbers of people, whereby that stealing has making many people to live in poverty. We are just struggling. Day by day, people are struggling. You can see everybody is struggling. What about people that are not working? How are they surviving? There are people that are dying because they don't have anything. No job. The government are not creating work. Instead of creating work, they are stealing the money. So you can see that alone is going to make this country to go to split. Whether we like it or not, I know that this country is not one. There are some people that want me to believe that this country is one, but I have to say it is not one. I discovered this country is not one. I think it should be 14 years from now. I discovered that this country is not one. So ever since I discovered that, I began to ask myself, what do we need in this country? Honestly speaking, what we need in this country, for me personally, is division. Everybody should just go his way. Which many people that are enjoying the public, the national cake, they don't want that to happen, and they're deceiving the common people. Because like if you go to the farm, they are deceiving the common people. We have to keep Nigeria to be one. But you can see their people are dying in hunger, dying in starvation, and they are deceiving them. Instead of telling them the truth, they will not tell them the truth. They will continue to hide things for them. But the truth is that if Nigeria will be one, then we have to see it by our leaders. We need to see a person from the south ruling in the north. Like for example, let a person from Kaduna to be a governor in Lagos, and I will believe that Nigeria will be one. But because that can never happen, so I think Nigeria is not one. Everybody needs to just go his way. It's just a matter of time. I believe everybody will go his way. Thank you. No, some modern political elites are calling for Nigerians division. Do they just mean it, or they are just paying lip service? The likes of Ango Abdullahi, Arewa Consultative Forum, saying that the only way they will separate structuring is to discuss the continued existence of Nigeria. Whether Nigeria will continue as one first. What is your perspective as an average northerner? Northern, they refuse the restructuring, which is going to be the best way of governance. Since they refuse the restructuring, and now they are standing that that Nigeria that everybody should go away. I think some of them really understood that for Nigeria to go forward is for everybody to go his way. Because if everybody go his way, they are going to tie up their game. Because I believe that agriculture can make you to boost your economy, which in this country they have neglected agriculture. They do not are producing food, but the Boko Haram will not allow that. So if everybody go his way, I believe everybody will step up this game. They are not going to be relying on oil, because that is the only thing that is deceiving them not to become a better nation. So I believe that if we split, if Nigeria go on its way, peaceful split, which I want peaceful, I believe that if we peacefully split, that will be good enough. Because you can, like me now, I can even still be in Lagos while Nigeria split. You understand? I can be in any place where I want to be. Let him just split. Because if it split, I'm telling you, everybody will tie up his game. The northern, I don't know how they are going to be. I don't know how they will be, whether it's going to be the middle belt coming together to form their own country. I don't know how it's going to be, but I believe that it's going to be the best way of governance for us, because they will see other means of creating work for their people
other means of making life better for their people instead of relying on that oil, which is not good for all of us. With the insecurity in the north, do you think the Hamas and the ISWAP, the Boko Haram, will ever allow the north to find its paths to development and progress again, even after Nigerian division? Don't you think that that is the reason why some northerners don't want Nigeria to divide, because they believe that the north already has been hijacked by some Islamic radicals? That one, I think they have to fight the evil. They have to fight those that have been sponsoring the SWAP, because the SWAP cannot wake up on their own to start killing people like that. They are sponsors, people that supply them with guns. Because those guys, they are not working. Those guys, if you check out, they are people that did not go to school. Majority of them, they did not go to school. Even if you listen to them in interview, the only thing that they can speak is only the Quran and Hausas and maybe the Fulani. So for me, if they will fight those people that are coordinating those things, those people that are that are supporting the terrorists, I think it will be good for them, and I believe that the north is going to be safe. It's going to be a safe zone for everybody to stay in the north, and it's going to be something for them to to boost their economy. They will wake up and they will do something that is going to bring them to the spotlight. Which I believe. But as it is right now, if they will not fight the evil, which are the people that are sponsoring that, then nothing will happen. Yes, we have to fight the evil. Even though I know fighting those evils sometimes it require high capability of knowledge, and you need wisdom to fight those people, and you still need money to fight those people. I believe there are people in the north, the good people in the north. If they are ready to fight those people, they can do it. But if they are not ready, then I'm telling you, it will continue. Because life of people is at risk day by day, day by day. Life of people is at risk. People cannot go to farm. You can see it. Even the Muslim, they are killing themselves because some of the Muslim will not agree to do the evil that some of the Muslims that are doing. So you can see the ones that are good. We need to wake up. We need to wake up. That is the only thing that can help us in this country. But the good thing for this country, I am telling you, not that I am trying to, maybe I am trying to support one side and leave the other side, but honestly speaking, I can say to you that this country need to divide. If we really want to grow in this our nation called Nigeria, because if we do not divide, then I can still see that there will be no, there will be no hope for this country. Because whoever become president, you can see it will only come steal money, and that is the only thing they know how to do. They are not thinking of what can we build for the next generation, what structure can we put on ground, so that the next generation will come and see that this is what we have done. So they don't have that in mind. The only thing they have is to steal money, go to France. But I believe that, even the France, they will disgrace them. Time is coming, they will disgrace them. Nigerian leaders, they will be disgraced. Whether they like it or not, it's just matter of time. All those countries where they are embezzling money, keeping money there, the reason why those countries, they will embarrass them is because your people are going to those countries. And one of the main reasons that your people are going to those regions is because you deny them the liberty at home. The liberty to enjoy the blessing that God has given to them, you deny them. So they are going to those countries, and why those countries will embarrass them is because those countries too, they have youths, they have people that's supposed to, be working in their factory, working in the country, not Nigerians, because their people too, they will come in large number. Their population too will grow. Their people too, number of their people will grow. So by that, they will see that their people need work, and Nigeria have occupied the work. Many people come and they occupy the work. So from there, they will say it is high time to embrace those leaders, and they will embrace the leaders whether they like it or not. If they embrace them, then the next thing which I believe they will do is that they will help, to fight the corrupt that is going on, in our country, and which is going to help us. That alone will help us. If the good people, the good leaders, people from the America, Germany,
Italy, the good leaders from there, if they will rise up and if they will help us, support us to fight the bad leadership that is going on, we will not be going to their country. There is no need, but as it is right now, if I have any opportunity to go to any of that country, I will go, because I will be respected in that country more than my country. Why am I saying I will be respected more in that country? Because in that country you work, they will give you a good health care insurance. So you can see, is there anything more than that? If you are sick, as I'm talking to you now, if I'm in UK or if I'm in America now, if I am sick, the first thing they will do, they will treat me first. That is the first thing they will do before they will ask for any money. But in my own country, if I am sick, I will die with my sickness if I don't have money. So you can see the difference. So it will even be good for me to even find my way to go to that country, because I believe those people, they need to rise up, they need to help us to fight the evil that is going on. If not, I don't see Nigeria becoming any better by the day, because day by day Nigeria is becoming trouble. Day by day the government is making life to be harder on the people, and it seems like they have used their voodoo power on the people. The people are not talking. I can say, yeah, the spirit of their voodoo is just everywhere, is working for them. Nobody is talking. You are feeling the pain, you cannot talk. So may God help us, and that their voodoo power, may God break that voodoo so that people will rise up. Not only rise up, to take that which they have taken away from us. To take that which they have taken away from us. And you know what? The rights to healthcare which they have taken for us, the right to education which they have taken for us, the right to housing facility which they have taken for us, the social amenity which they have denied us. We need to rise up and get those things back to us. Welcome back, my wonderful people. Share this message as you don't watch. Nígbà tí a jáde, tàbá jáde school, nígbà táwọn primary school, àwọn akọrin kan, ilé yá wa o bàbá, àmírèlè o bàbá, kíkú má pa wá bàbá, kárùn má ṣe wá láyé, ilé yá wa o bàbá, ó dìlé. Tìdùnnú la máa ń fi kọrin yẹn, torí àti close, àti lọlé, àwa ò lẹ school. Yorùbá, orin yẹn ló yẹ ká máa kọ sí. Ohun tó wàláì, ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ gẹ̀ẹ́tẹ̀ báyìí ni. Àwọn kan wà, wọ́n bìlí pé ìranù náà bá kiri jáde, bá dá wọn lóhùn jọ. Kò tó nǹkan. Ìlà Mùsùlùmí ó kú pẹ́rẹ́kí. Ìranù náà bá kiri, ẹ fọkànbalẹ̀ máa wo ohun tó máa gbẹ̀yìn ọ̀rọ̀. Àwọn tèmi mọ̀ pé wọ́n mọ̀ tán ṣe lélẹ́yìí. It's not by killing people. It's not by burning down police stations. It's not by declaring sit at home. It's not by all those violence means. No. Àwa Yorùbá kì í ṣe oníjàgídíjàgan, kì í ṣe oníwàhálà. Wọ́n rán wa bẹ́ẹ̀, wọ́n bí wa bẹ́ẹ̀, wọ́n tọ́ wa bẹ́ẹ̀. Ntọ́ bá sọ pé moral lesson náà fi tọ́ Yorùbá. Kódà Yorùbá máa pòwe pé bíbí ire kò ṣe fowó rà. Wọ́n á sì tún máa sọ pé orúkọ rere ó sàn ju wúrà tòun fàdákà lọ. So that is to say, we Yorùbás, we value good names. A máa ń value orúkọ rere gan. I like wàhálà, I like jàgídíjàgan. Mo tó lóríṣiríṣi comment. Èèyàn kì í gbàlù, èèyàn kì í gbà country pẹ̀lú sùúrù. A máa jà ní, ẹ máa gbébọn ní, ẹ máa jagun ní, tógun yẹn. Àwọn tó ní làákàyè lè rí bọ́n ṣe ń ṣe yẹn. Ẹjọ́ èèyàn mélòó náà pa kan tó dọ́dọ̀ prime minister? Tá a bá jẹ́ ni tí ń pààyàn, tá a bá jẹ́ ni tó dáná sun police station, tó ṣé prime minister lè associate mọ́ wa? Tó bá tẹ̀ tí gbọ́ pé Yorùbá ń bọ̀, wá ti sọ fún wọn pé tell them I'm not around, tell them I'm not at home, don't let them enter. Tó rá wọn á ti gbọ́ gbogbo túta pa Nàìjíríà, but no any scenario lẹ́ti lè rí wípé ọmọ Yorùbá wá gbébọn ó pààyàn torí Yorùbá nation. Kódà nígbà tí wọ́n gbé Ìgbòho, Yorùbá sì ṣe sùúrù. Àfàwà táwọn fọ́nbù lórí social media, lẹ́yìn ariwo wa lórí social media, kò sí ìgbésẹ̀ kankan. Gbogbo ìgbésẹ̀ táwọn bàbá ń gbé
wọ́n ń gbé lábẹ́lẹ̀, wọn ò tákù ìjọba, wọn ò sọ pé ìjọba ṣe bẹ́ẹ̀, wọn ò ló ṣe wọn ò torí ẹ̀pẹ́ nìkẹ́ni. ó tẹ̀ tí òun jẹ́ pé àwọn ọba wa ò bá wa dá sí torí àrínú àwọn ọba, àrínú àwọn ìjòyè, àrínú irú àwọn Gani Adams, irú wọn bẹ́ẹ̀ tínú wọn ń dùn pé wọ́n gbé Ìgbòho, àrínú wọn. But àwọn tó jẹ́ kó bànújẹ́, wọ́n ń ṣiṣẹ́ wọn underground. Nobody ever attacked anybody. àfàwọn tán fẹ́ kó lọ àlọ́ òde. So a kò ríre nílẹ̀ Yorùbá. eléyìí tó bẹ̀rẹ̀ yìí kò ní dúró lágbára Ọlọ́run. ẹ wo báwọn bàbá yẹn ṣe ń ṣe kínní yẹn wẹ́rẹ́wẹ́rẹ́, alẹ́ lómi ò bìlíf wọn ṣe kankan. ìgbà tí Dúpẹ́ ṣe tó ṣe ní secretariat yẹn, mo rí lára àwọn èèyàn wa tó bú bàbá Bánjí, tó bú Ìgbòho pé eléyìí láwárí kó ń ṣe nǹkan, eléyìí tá ṣe nǹkan tá a rí yàtọ̀ fáwọn olóńdùn kọ́. ọmọ wa gba súwìtì, ọmọ wa gba ṣúgọ́ọ̀mù, la fi ń tan ọmọdé kúrò lẹ́gbẹ̀ẹ́ kànga. bẹ́ẹ̀ bá jágbe mọ́ á kú sí kànga yẹn. ṣùgbọ́n gbà tó bá ní làákàyè, ẹ ti rí pé tí kànga ló wà yìí, kànga yóò dẹ̀ sí títì. bẹ́ẹ̀ bá jágbe mọ́, ẹsẹ̀ tó bá gbé báyìí ó máa rí bọ́ sí kànga ni, ẹ rí mọ́ láíláí nìyẹn. àmọ́ tẹ́ ẹ wá lọ ra súwìtì pupa tán fi rápà pupa wé, tẹ́yìn náà wá ń pọnnu látẹ̀ wá sọ pé mọ́súnmọ́lá bàbọ̀ kìíní ìdúgan wá wò bó ṣe rí pupa yẹn ànájúmọ̀ òun náà máa sáré bọ̀ kìtìkìtì àwọn àgbà nígbò ẹ̀ bá wa tó bá wa súnmọ́ ilé wa fún ládì má débẹ̀ yẹn mọ́ o, má débẹ̀ mọ́ o. bó bá tún fẹ́ débi arántí ìlàdì tẹ̀ fún un, àkọ́bẹ́ bá jágbe mọ́ àwọ̀ náà kí á ló máa rí bọ́ sómi. bẹ́ẹ̀ lọ́rọ̀ àwa Yorùbá ṣe rí. ibi tí wọ́n bá wa bọ́rọ̀ yẹn dé, bá a bá ṣe gbọmọgbọmọ jù, wọ́n á dalẹ̀ Yorùbá rú, wọ́n á pa wá ń pàkúpà, wọ́n á sì pa wá lápagbé. wọn ò dẹ̀ kó àwa bẹ́ẹ̀. tùbí nùbí làwa fi ń sẹ́tù nǹkan lẹ̀ Yorùbá. ẹ wo bọ́n ṣe ń ṣe ṣẹ́rí Yorùbá ní ẹjẹ́ á ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá àrígbó ti yẹ kó rí. ta ló lè ever think that in the next 40 years wọ́n lè ronú pé kí wọ́n lọ fẹ̀hónú hàn odidi prime minister UK? ṣé àrò pé máa yàn kàn gba lẹ́tà yàn kàn jù sábẹ́ pílò? wọ́n ní pé Tinubu ẹ rò pé àwọn president tó kù káàkiri àgbáyé tó ń wò wá yẹn, ẹ rò pé wọ́n kàn wò wá bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ dákẹ́? ẹ rò pé tó ṣẹlẹ̀ United Nations ò rí? á kàn rí bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ dákẹ́? rárá o. bálágbẹ̀dẹ bá lurin lójú kan, mọ́mí wa dáàdì wa, ó máa fi mú nǹkan kan jáde ni. alágbẹ̀dẹ àwọn Ìgbòho tó lurin lójú kan kó ní gbogbo ìgbà yìí, ìyẹn máa wo tó máa mú jáde. ìyẹn làwọn Yibo rí, wọ́n ń bú àwọn bàbá wọn sí. ìyẹn làwọn nọ́tánà náà fòun lẹ̀. wọ́n pè ká lọ, wọ́n pè ká lọ, ilé ti yá already. tó ẹ jẹ́ fà ìkìkò yìí kí n fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yàn nínú dúdùn ọlọ́rẹ. ó tiẹ̀ ti hùn kó jẹ́ pé kinní náà rákòrò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sáà mẹ́sẹ̀jì pé bàbá gbàgede ẹ má sọ pé ẹ̀ ní ṣe o. lágbára Ọlọ́run ọba kọ́ sẹ́yìn tó jálẹ̀ máa dé ọ̀dọ̀ wúmà yẹn. iyekíye tá a bá rí ohunkóhun tó bá tó kémi fi ṣe, máa jẹ́ kí wúmà yẹn gbọ́ pé tó ìntà pláàni rẹ o, ṣùgbọ́n má ti fọkàn sí o. obìnrin tẹ́ ń wò yìí ni mò ń sọ. mo máa rí life and direct nínú ọ̀sẹ̀ tá a wà yìí lágbára Ọlọ́run. mo ti pè, mo ti bá sọ̀rọ̀, mo sì ti bá àáfà tó wà ní ìjáde kéèsì wọn, mo ti bá yẹn náà sọ̀rọ̀. àtijọ́ fúnra wa lágrímẹ̀, ṣùgbọ́n mi ní disclose ìjọ tí mò ń lọ, mi dẹ̀ ní sọ̀gbà tí mò ń lọ nítorí security ara tèmi náà. ṣùgbọ́n a máa débẹ̀. ó lè jẹ́ weekend, ṣùgbọ́n kó tó di Monday ìjọ mẹ́sàn-án, Monday ìjọ méje, ẹ ti rí èmi àtobìnrin ìwò tẹ́ ti máa rí wa live. máa gbé live ní pàápàá
tá a ti jọ sọ̀rọ̀ lágbára Ọlọ́run iyekíye tá a bá rí bá ṣe ń rí mọ̀ pé nígbà táwọn èèyàn bá rí wa papọ̀ tán rí pa serious ọ̀pọ̀lọpọ̀ ṣì ń wò pé erémọdé náà ṣì ń ṣe bẹ́ẹ̀ ni ẹ má wọrí àádọ́ débẹ̀ ẹ̀yin tẹ́ ṣe bá wa dá sọ̀rọ̀ obìnrin náà mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ mo ṣe bóyá 2,500 bí nǹkan mo ṣe rí láàárọ̀ yìí kìíní yẹn ò dàbí ṣùgbọ́n owó ṣáṣì ni àdẹ̀ tí bẹ̀rẹ̀ ilé kíkọ́ ọ̀pọ̀lọpọ̀ lè máa retí pé mi ní fún ẹ lówó sí o bí ẹ bá bẹ̀rẹ̀ ilé kíkọ́ ẹ máa ṣẹ̀bá fún ẹ lówó o torí pé ní tìyá Joshua ẹlòmíì fún wa lẹ́ẹ̀mẹ́ta ìmẹ́rin bóyá tẹ́lòmíì ròyìn yẹn pé mi tí ní fún yín lówó sígbẹ̀ bá bẹ̀rẹ̀ owó tó tówó máa wá gbélẹ̀ ká lè tètè kọ́lé yẹn tán ẹlòmíì dúró débẹ̀ no problem gbogbo ẹ̀yin tẹ́ ń advice mi pé rárá o kí má jẹ́ kó sú mi kó ní sú mi lágbára Ọlọ́run a ti ṣàṣeyọrí tìyá Joshua àtàwọn míì náà tàti ẹ̀fù bẹ́ẹ̀ tí kì í ṣàkọ́kọ́ tí iṣẹ́ kejì ṣé obìnrin náà a máa ṣàṣeyọrí ẹ̀ bẹ́ẹ̀ ṣe dùyà Joshua nú obìnrin náà máa dùnú láìpẹ́ ìlágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa bá mi dá sí ọ̀rọ̀ woman yìí ẹ túbọ̀ máa bá mi dá sí ẹ̀yin tá ń wò mí fún ìgbà àkọ́kọ́ kéèsì woman yìí ni pé ó ní ọmọ mẹ́ta lọ́wọ́ ó sì nípèníjà ojú kódà bàbá tó bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún ìyẹn náà nípèníjà ojú bẹ́ẹ̀ ṣe rí yìí máa ń tọrọ báárà kiri ni pẹ̀lú àwọn ọmọ yẹn lọ́wọ́ ó ti gbé àkọ́bí bóyá fún ìyá ẹ̀ o fún fámílì ọkọ ṣùgbọ́n àwọn méjì tó kù yìí ó máa ń kó wọn kiri tó máa fi wọn tọrọ owó ni lọ́jọ́ kan ìkan náà tó lọ gbà fún wọn wá rí níbi tó ti tọrọ owó ó tọrọ owó délé wọn àwọn yóò rọmọ bí wọn wá sọ fún pé kó yọ̀ǹda ọmọ mẹ́tẹ̀ẹ̀ta fáwọn ní 1.5 million ẹ gbọ́ wọ́n ní kó fáwọn lọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta ní 1.5 million torí àwọn ọ̀rọ̀ ọmọ bí ń tà wọ́n gbọ́n ìbába ó bá gbogbo ta síta ọ̀dọ̀ ẹnìkan tóun ti manage pàápàá ìyẹn náà òun náà nípa ìjà ojú torí iléèwé àwọn afọ́jú ni wọ́n ti rí wúra wọn àtọkọ tó fẹ́ àtobìnrin tó tún gbọ́dọ̀ ẹ̀ sìn iléèwé àwọn tó nípèníjà ojú ni wọ́n ti jọ pàdé wọn ò bí ìyá yìí bẹ́ẹ̀ o wọn ò bí bẹ́ẹ̀ o àìsàn kan ló kàn dé látọjú oorun tí ló lóun lajú òun ò ríran mọ́ ó kú sàsà kò ṣe wáyẹ́kì irú òní tọ́ sí wa lágbára Ọlọ́run àwa wò pé ó wọ́t káwa náà bá gbẹnu sí máìkì bíi ti ọ̀dọ̀ Oríyọmí Hamzat káwa náà gbẹnu sí máìkì lọ́dọ̀ obìnrin ká tọrùn aṣọ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa gbẹnu sí máìkì lọ́dọ̀ ẹ̀ àkáǹtì rẹ̀ tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́lọ́run wá sí ó yá ẹ máa bá wa dá sí ó ní ọṣẹ ọlọ́kàṣe pẹ̀yìn tí ẹ bá wa dá sí ètò yìí gbogbo iná la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe é rí tẹ́ ẹ bá ń fi tó wà lẹ́mìí yín sínú kọ́mẹ́ǹtì tí mo bá ń kànú mi máa ń dùn máa ń dìdí fi àyè lẹ̀ ka kọ́mẹ́ǹtì oníkálùkù ìtó bá yẹ kí n fèsì sí ẹ máa ṣọ́ mi ẹ̀rí pé máa rí reply bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì iṣẹ́ àná mo ti kà tán pátá láti bẹ̀rẹ̀ dópin ẹ̀ẹ́dẹ̀ máa rí èyí tí mo reply ẹ̀rí pé Google a máa gbé wá fún mi pé mo reply yín fídíò tẹ̀ ń wò yìí nǹkan mẹ́ta mo fẹ́ kẹ́ ẹ ṣe sí ẹ máa bá mi like ẹ bá mi comment kẹ́dẹ̀ share ṣe rí qualities mẹ́tẹ̀ẹ̀ta yìí YouTube ti yí padà wọ́n máa ń bá wa wo qualities mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́rò tó bá share ẹ̀ tó bá pọ̀ tẹ́ni tó like ẹ̀ pọ̀ wọ́n máa bá wa pín débi páwọn tó máa wo sẹ́yìn á pọ̀ ó dẹ̀ lè dọ́dọ̀ àwọn tá à ń sọ yìí ó lè dọ́dọ̀ àwọn tó máa ṣe wá láàánú ìyẹn lẹ Yorùbá so ẹ bá wa pín ẹ like kẹ̀dẹ̀ tẹ comment sí ó ní ọṣẹ ọlọ́kàṣe gbẹ̀yìn tẹ́ bá òwe náà ládùúpẹ́ lọ́wọ́ ẹ̀ orúkọ tèmi ò yí padà Láwìyé Adébáyọ̀ Sàbúrì ọmọ Bàtíṣà lábẹ́kúta tí gbogbo àmọ̀ sí bàbá Gbàgede mọ́ mo fàsìkò yìí kẹ́dùn pẹ̀lú gbogbo ẹbí bàbá wa Ìṣọ̀lá Akínṣípò ẹni tó jẹ́ akọgun ìlú Òwu wọ́n jáde láyé mọ́jú lénìí ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yìn náà ó dáa o iwájú tí wọ́n sì dojúkọ iwájú náà ó dáa bàbá wa Olówu Òtílẹ̀ta mo kí yín o pé ẹ kú ara fẹ́ra kù ìkan nínú àwọn afọbajẹ nílùú Òwu
olóyè ìṣọ̀lá akínsípò wọ́n jáde láyé lónìí. Wọ́n ti ń pè mí ní ìtẹ́ sábó níbi tí wọ́n ti ń ṣètò sísin wọn. Ọlọ́run bá mi ṣàforíjì fún wọn. Gbogbo ẹ̀yin ìran sọ̀rọ̀sọ̀rọ̀ pátá mo kí yín pé ẹ kú ara fẹ́ra kù o. Torí tí wọ́n bá sọ pé freelance, tí wọ́n bá sọ pé presenter láyé, àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí rèé, káwọn irú wa tó ronú pàtì ẹ̀ ṣe rárá. Ǹjẹ́ ìrántí ìṣọ̀lá akínsípò náà? Òun ló bẹ̀rẹ̀ fọgbọ́n yọ ní iléeṣẹ́ NTA. Ó ti jáde láyé lónìí, wọ́n sì ń ṣètò sísin ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹbí ìṣọ̀lá akínsípò pé ẹ kú ara fẹ́ra kù láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.